illallah. Ẹ̀yin ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá agbára náà dà. Ó kọ̀ọ̀kan sì ni gbogbo àdúgbò tá a ti wọn bí kẹ́ lé wọn kúrò ní. Ẹ ìfẹ́ rí wọn ládùúgbò ẹni wọn máa ń gbẹ́bọ. Ìṣòro wá dé ẹ wá náà ń pè wọ́n. Tó tí mò ń sìn ọ́ tó ọwọ́ rẹ náà wọ́n bí mi sí. Tọ́mọ yóò bá dìde wọn pa ó tí mo ní sí ọmọ. Èṣù alórógo láàárọ̀ ìṣẹ́. Orógo ló ní èṣù. Orógo sẹ́. Òkú láì bá tiẹ̀ jẹ́ sẹ́. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, àti ọgbà ìlú ìfẹ̀tẹ̀ alárùn káàkiri àgbáyé pátá. Ipò tẹ̀mí wo ní fọ́, pé tẹ̀mí wo ní láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Nípa ti tàwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìlú Ògbómọ̀ṣọ́. Mo á rí Ṣèyí Akíngba Gold tí wọ́n jáde, táwọn náà sọ̀rọ̀ lórí ẹ̀. Nígbà tí mo kọ́kọ́ gbọ́rọ̀, mo rò bọ́rọ̀ kan tí ó ti wá láǹfààní ni. Ṣùgbọ́n tí màá gbọ́rọ̀ náà, mo rí pé àwọn náà wọ́n kàn wá sẹ́nu lófò lásán ni. Ẹ dákun wo ẹ̀yin olólùfẹ́ wa, ẹja àjọgbọ́n tí ṣe tí Akíngba Gold wí, ẹja àjọgbọ́. Ẹ wá dákun ibi ọ̀rọ̀ wa dé. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn tẹ́ ń bara yín jà tán ní kẹ́ ẹ mọ́ jà mọ́. Tẹ́ láfi tẹ́ bá ba gbogbo Nàìjíríà jẹ́ la ilaha ní kẹ́ ẹ mọ́ jà mọ́. Tẹ́ láfi tẹ́ bá ba gbogbo Nàìjíríà jẹ́ la ilaha illallah. Ẹ̀yin ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá agbára náà dà. Ẹ jáde. Ìkànnì yóò tiẹ̀ lọ bá kó àwọn ọmọ wa. Kó kàn pàṣẹ kàn bá dì tí ó sì máa bọ̀. Gbogbo aláṣẹ ránkadédè. Mo lágbára náà wà. Àwọn àfa sàwámà, àwọn pásítọ̀ Ndomi, àwọn babaláwo sakara lásán. Inú pàjù Bẹ́ẹ̀ ni olórí burúkú sọ̀hún. Ẹ ń bá rí tó kágídí borí bí fáànù yíbò. Mo rò pọ̀ ọ̀rọ̀ kan tó ní làákàyè ló fẹ́ ọ̀rọ̀ kan tó mọ́gbọ́n dání yóò sọ ni. Mo ní mọ̀ pé ó kàn kágídí òfò borí láìsọpọlọ ń bẹ̀ ni. Orí kan tó bí agbárí ẹja lásán. Ẹ dákun àti ààrẹ nìkan kó lọ bá ká ọmọ wa. Àwọn pásítọ̀ oníndómì, àwọn àfáà oníkìnnìkan kan, àwọn babaláwo sakara lásán. Láyé ẹ̀ tó a ti ń dákọ̀ àwọn tí ó bá yín kọ́ ọmọ wa mọ̀ dákọ̀ babaláwo sí mọ́. Mọ́ dákọ̀ ń sẹ̀sẹ̀ babaláwo sí mọ́ láyé ẹ̀. Ẹ máa rí tó ká gidi borí mọ́rọ́wọ́ tó lágídí tí ń sọ̀rọ̀ wọ́n pọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó lọ́pọ̀lọ́ lórí tó fẹ́ sọ ni. Mo ní mọ̀ pa ọmọkùn mẹ́kọ̀ọ́ ni. Ó ti tó ká pé babaláwo sí. Ó ti tó ká pé babaláwo sí. Mélòó ń babaláwo láàrin babaláwo tẹ́rẹkúnáìsì. Bẹ́ẹ̀ ń bá rí tí ká gidi borí mọ́rọ̀ pé fẹ́ àwọn ọmọ lónìí ni. Ó pẹ́ náà ń jọ léyà o. Àwọn àtàwọn ọmọ tiẹ̀ wọ́n sọ ọdún tán gbáyùn tán fa tẹnajẹ́ ń jọ léyà o. Ẹ̀yin babaláwo ń dà, ẹ̀yin kìíní kan ń dà. Sí abá tiẹ̀ lóògùn. Ṣé bá kéwù gbẹ̀rú ló pé? Èyí tí abá tiẹ̀ gbélẹ̀ fún ọ. Kírẹ́tì wọ̀ ò lò. Musa wo gbogbo wọn àwọn ọlọ́pọlọ jíjàn. Màá play fídíò kan mú fíìmù lọ náà báyìí. Òun náà sọ pé ẹ̀yin babaláwo dà. Babaláwo ló jọ payín pọ̀. Tẹ́ bá wo Nàìjíríà tó bá dásìkò ájì, ìjọba fáwọn mùsùlùmí ní ájì, wọ́n náwó ìjọba, wọ́n fi Ìsìlámù wọ́n fi ń gbólówó ìjọba, Christianity náà wọ́n fún wọn ní Jerusalem wọ́n fi ń gbólówó ìjọba. Ẹ jẹ́ kí wọ́n fún babaláwo, wọn ò recognize babaláwo, wọn ò recognize ẹ̀ṣẹ̀ rárá. Ká tó jí láàárọ̀ kùtùkùtù ká tó sùn àwọn kìrìsìtẹ́nì àwọn náà lágo tí wọ́n. Ẹ lọ sádùúgbò kan ẹ ti rí babaláwo, ẹ ti rí kìrìsìtẹ́nì 1000, mùsùlùmí 1000, ẹ ti rí kìrìsìtẹ́nì 1000, mùsùlùmí 1000. Kẹtọ yọ babaláwo kẹta rí nǹkan ohun tí ń dára wọn bọ̀ ọmọ ẹ ti lọ lé kéwú. Torí àti Christian àti Muslim ìṣẹ̀ṣe yẹ wọ́n ti fẹnu mẹ́rí ẹ̀, wọ́n ti fẹnu jẹmọ́lẹ̀. Ní tẹ́ ti fẹnu mẹ́rí, tẹ́ ti fẹnu jẹmọ́lẹ̀, tẹ́ sọ fún gbogbo ayé pé kò ní túmọ̀ kankan. Táyé ò tí ẹ̀ wo bẹ̀ mọ́. Téèyàn bá gẹ́bẹ̀ ládùúgbò. Ẹ̀yin fúnlẹ̀ nìkan lọ́dí omu kí wọ́n lù. Ipe kí ni dánwò. Ìṣòro wá dé ní ìsìn. Ẹ̀yin pásọ̀, ẹ̀yin àfà, ẹ̀yin babaláwo. Nígbà tẹ́ ń jọrọ̀, tẹ́ ń gba Mọ́kà lọ́wọ́ ìjọba, tẹ́ ń gba Jerusalem lọ́wọ́ ìjọba. Kí lẹ gbà fún babaláwo náà? Tó jẹ́ pé tí tógun bá ti wá dé babaláwo lé àmọ́ pẹ̀. Jẹ́ pé hypocrisy lẹ́yìn kìíní. Tó kórun abẹ́ ìyàwó ẹ̀ àná.
ogun dennis wá pé abaláwo ní abaláwo tẹ́yìn gan ọ̀pọ̀nlé tẹ́ bá rí wọn ẹ máa fún wọn ní lẹ́tọ̀ wọn kan lè tó nǹkan fún babaláwo nínú ìjọba nínú òṣèlú kò sí tó nǹkan fún babaláwo ètò wà fún Christian wà fún Muslim kódà nígbà táwọn skul gan bẹ́ẹ̀ bá wà lásẹ̀mblì Christian ló gbàdúrà Muslim ló gbàdúrà kò sádùn kan fún ètò ìṣẹ̀ṣe wọ́n mẹ́rí wọn ò rí wọn bá fún yàn lóògùn pé kó lọ lóògùn kiri kẹ̀kẹ́ tá fún yàn ní yá kó lọ sí gbẹ́rẹ́ àfọ́ òní yẹ ọmọ sí o irọ́ ni o kò sí yẹn kan bẹ́ẹ̀ o pásítọ̀ ni o gbúdọ̀ sí gbẹ́rẹ́ o mámọ́nì ni o ṣe pé pókrétì ní báyìí ó wá di pé wọ́n jí yín gbé wọ́n wá jíyàn gbé ẹ wá ná ti babaláwo ẹ̀yin babaláwo tẹ́yìn náà ń kọ́ tẹ́yìn ń da mọ́kì babaláwo mélòó ló dẹmọ fún ọ babaláwo mélòó níwọ̀ fún rẹ pọ́n lérí babaláwo mélòó níwọ̀ gan mọ̀ akíkpagòdù fún ẹ babaláwo mélòó ló mọ̀ tẹ́ kí babaláwo wà ló ń pè àwọn babaláwo tẹ́ ti lé kó lọ́jà tẹ́jà yóò bọ̀ fún wọn mọ́ tẹ́ pé mo tán ṣe ẹ̀rí bí èrí ni ok nígbà tẹ́ lọ tẹ́ ń kó fáwọn àfà tẹ́ ń kó fáwọn pásítọ̀ ní ìwòkọ̀ tá aládẹ́yìn ẹ̀ ń kó fáwọn ẹ̀kọ́ pásítọ̀ aládẹ́yìn ẹ̀ ń ṣe fọ́ndá aládẹ́yìn ẹ̀ lẹ́yìn para aláwọ̀ ẹ̀yìn ẹ̀ kó kí ní ẹ̀yẹ lóòrùn ní tẹ́ ìmọ̀kẹ́ pókẹ́tì ni wọ́n ní o ìṣòro wá dé wọ́n á sẹ́ kó babaláwo mọ́ra wọn wọ́n á sẹ́ mọ̀ sí pé wọ́n á sẹ́lẹ̀ tí pàrọ̀ babaláwo kan náà tiẹ̀ tó wà tọ́dé bí tẹ́ ti ń káṣà tẹ́ ti ń gbowó ìrẹ́ ti babaláwo bọ̀ tí ìṣòro bá ti wá dé babaláwo wọ́n lè ṣàyà gbangba fún yín láti jà fún yín bí ìṣòro bá tún lọ babaláwo lẹ́tùmọ̀ bú kí n tó parí fídíò yìí máa play fídíò máa kan tó lọ Mẹ́kà tó lọ ń gbé sùsẹ̀ pé ẹ̀yin tẹ́ ń gbé sùsẹ̀ pé ní ìsìn tẹ́ ní kò ní da fésù kí ní kan fésù èṣù náà lẹ́wà tún ní ẹ̀yìn babaláwo tẹ́yà èṣù babaláwo lò ní fi ń ṣẹ́gun lẹ́tí wọ́n ń pè ní ìsìn pé babaláwo ẹ̀yin náà bóde ayé kagbádá kí ayé kókìrí kan kí ní ìta pé ojúmọ́ lẹ́fẹ̀ẹ́ ní bàjẹ́ ṣùgbọ́n nígbà tó wá débi tí tó déjú ṣòro ẹ mọ̀ pé àsáwọn náà ní nǹkan kan níjò lẹ́lọ agbo bọ́ àti yín tẹ́ gbó fún babaláwo rí ike babaláwo kọ́mọ̀ tí ẹwà mí kẹjá gbowó fún bí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ́ bá wọn jà ní ó tún padà yìí mọ́mọ́ rẹ̀ lẹ́sẹ̀ ẹ mọ́ gbọ́rọ̀ rẹ̀ lọ. àwọn tẹ́ ń bẹ lórí ayé nsìn ìbá gbọ́ nínú tàwọn tí wọ́n bí àwọn tí wọ́n ti kọjá lọ agbọ́ ìtàn baba Fadilatu almarhum Fadilatu Sheikh Kamaluddin Al-Adab rahimahullahu rahmatan wasi'a omi wọn ní lọrin bàbá bọ́ sí yídì níbi tí wọ́n ti yan náfìlà pẹ̀lú gbogbo aráàlú bàbá ní Ọlọ́run tó bá jẹ́ pé njọ́ mo ti dáyé mi ò gorí ìyàwó kankan rí yàtọ̀ fún ìyàwó mi rọ̀jò fún wa. gbẹ́nu sọ́hún ẹlẹ́n bàbá bọ́ sí yídì gorí ìyàwó kan yọ̀dọ̀ fún wa gbẹ́nu sọ́hún bàbá rẹ̀ wo ló bọ́ sí yídì bó ṣe mú rọ̀kan náà wájọ́ náà níjọ́ kan náà nù bàbá yín kan ó lọ ná kó sínú síbi nọ́ọ̀sù mu síbi gbogbo mú rọ̀kan náà wájọ́ ìkan nìyẹn ó ní àbá àwọn kan travel epo wa tanu mọ́tò bí àbá àwọn yẹn bó ṣe ná kó síbi táǹkì mọ́tò nù ó bá tọ́ 100 litres ó tọ́ 50 litres sínú mọ́tò bí mọ́tò ṣe gbé wọn dé travel nù onírọ̀ wèrè bàbá yín ó ní ìwọ̀n ògórí ìyàwó ẹ̀kan rí àdíámọ́lá kìí ṣe yìí táìpìtọ̀ tó agbára wà ní Islam yẹn ìwọ lò náà káwọn ọmọ yẹn wálé àbí òun yìnbọn mọ́lẹ̀ lẹ́sẹ̀ sára àwọn àfáà lálákọ́ níwọ̀ wà ní lọ́yọ̀ state ọmọ iye ọdún tí o fi gbá tí o fi kọ́ àwọn èèyàn lọ Mẹ́kà tó fi jẹ́ lábẹ́ ìjọba tí o mọ ètò orí láyé Ajímọ̀bí tó fi kọ́ àwọn èèyàn lọ Mẹ́kà ṣé wàá fáwọn làwọn pè wọ́n náà ṣé bá kéwù gbẹrù bàbá rẹ tí wọ́n níwọ̀ kó kéwù gba góòlù wá láàfin ìwọ́n náà ṣe pé kí wọ́n náà gbójú òkè kó lóòdòbò rí wípé káwọn ọmọ wálé àwọn òpònú ó sì sọ̀rọ̀ ẹ mọ̀ pọ̀ gíga ọ̀rẹ́ tó sọ mọ́ ọpọlọ dání mo dáhùn yàtọ̀ sí ẹ̀gbẹ́ pé kí lè lè sọ ẹnu sọ̀rọ̀ dandan àbọ̀ òun kan òjò rọ̀ ó wá lóhùn bá yàwó òun sùn táìpù tó tọ́ bàbá rẹ̀ ń ṣe rí ìwọ náà wá ṣe ní ìsìn mo fẹ́ ṣe ìkan sẹkíríàtì ẹ̀yìn àfáwọn ó pè ọmọkùnrin kan sí wá sí wọ́n pè lámì Ọlọ́run gómìnà Ṣèyí Mákindé ó gbé mọ́tò fún ọ̀fíṣẹ́ǹtì mọ́tò ńlá ni Ṣèyí Mákindé gbé fún ìṣòro dé nìsín Ṣèyí Mákindé ò ṣe lè pé
wípé àmì Ọlọ́run bá gbàdúrà káwọn ọmọ wa ó dẹ̀ mélòó tí Ṣèyí Mákindé tó pe abaláwo kan tó fún £1 rí àbò ṣẹ̀ṣẹ̀ wò tó Ṣèyí Mákindé pè rí tó wá sọ pé ìkan báyìí àwọn fi jìyìn àbí ìkan wo náà fẹ́ ṣe ní yáòsì rí táyé pé babaláwo náà wá pè àwọn tẹ́ ẹ̀ka kún wọ́n ní níjọ́ ogun là níran ọmọ líle àwọn ọmọ ẹni tẹ́ ti yànnù tẹ́ ti òkè kò ní ìtumọ̀ kan àwọn alẹ́ ń pè ní ìsìn àṣìṣẹ́sí náà ti ẹ̀ lágbára tó lè fi gbà wọn mọ́ wá wọ́n lè tẹ̀kùn sí lágbára tó fi gbà wọn mọ́ wá lẹ́fẹ̀ẹ́nú bàjẹ́ ó dọdún mi fámìlì tí wọ́n lè bá wọn ṣe rí ó dọdún sọ̀sí mélòó tí wọ́n lè bá wọn ṣe ó dọdún ògùn mélòó tó lè bá wọn ṣe táìpé òtọ́ bóyá sọ̀rọ̀ yìí táìpé yẹn gidi ni ó yẹ káàdì ọlọ́dún sẹ̀sẹ̀ kan rí ìṣàn tó ń sọ nísìnyí ó wò bí ẹni pé òun sọ pé kankan náà gbogbo wa ipe tí mùsùlùmí bá rí ṣe tí kìsìtẹ̀ ò rí ṣe ó yẹ kó sẹ̀sẹ̀ ó lè rí ṣe àjọṣepọ̀ olówà láàrin ẹ̀yin àtó ń sẹ̀sẹ̀ bàbá yín kan tọ̀ ọdún mọ́tò ìkan ń rọ̀jò ẹ máa gbọ́rọ̀ wèrè. tó fún wa wọn délé ńjọ náà lọ́jọ́ tómi fi dé baba Sheikh Adam Abdullahi Al-Alori nígbà ogun wẹ́ẹ̀ tiẹ̀ tí baba ń ṣe wá sí tó le débi náà ti tákẹ́ẹ̀tì baba pé tọwọ́ baba ẹmu baba jáde dráìvà wọn ń bẹ láyé dòní baba ìmáàmù lẹ́gbà wọ́n jáde wọ́n kọjá láàrin sójà wọ́n kọjá láàrin àwọn tí ń wá wọn kiri àwọn gẹ́gẹ́ tó ń ṣínà fún ẹ sì rá ẹ lè rí àfọ̀ṣẹ́ lọ́wọ́ àwọn baba yìí ẹ lè rí nǹkan bú kan lọ́wọ́ wọn. ṣe gbọ́ ó ní bàbá yẹn ipe àbá ṣe máa dábàá rẹ̀ lórí ó kọjá láàrin sójà ó lẹ́ẹ̀sì lè rí àfọ̀ṣẹ́ lọ́wọ́ àwọn bàbá yìí ẹ lè rí nǹkan bú kan lọ́wọ́ wọn. ṣé ẹ rí pópó òun lọkùnrin yìí ṣé ẹ rí pópó òun làkàì àfọ̀ṣẹ́ ló tún ní ìfáàsì bí àṣìṣe kan bú o àfọ̀ṣẹ́ tí wọ́n ní kí àwọn babaláwo lò ní ìsìn wọ́n bá kó lọ bíbá yín káwọn ọmọ wá ó wá pa àwọn bàbá yín lé ọ̀rọ̀ tó sọ ní ìròyìn kó jẹ yẹn ó wá pa àwọn bàbá wọn lé ó wá sọ pé àwọn bàbá wọn lo agbára kan wọ́n fi kó láàrin sójà ẹ̀ sì lè rí àfọ̀ṣẹ́ ẹbú kan lára lọ́wọ́ wọn ṣé ẹ rí pé lórí búkú àwọn ibù yìí nǹkan tó ó pa àwọn babaláwo ní ìsìn pé kí wọ́n lọ bá yín kọ́ ọmọ wá kí làwọn babaláwo ń lò àfọ̀ṣẹ́ olúgbòhùn gbẹtúgbẹtú ó tí ìrìn jìnnà ní ìsìn ó tún ti ń pe àfọ̀ṣẹ́ láfọ̀ṣẹ́ ẹbú ẹ̀ lè láfọ̀ṣẹ́ ẹbú kan lọ́wọ́ àwọn bàbá yìí ẹ̀ lè ilé ẹ̀rọ ẹbù àwọn pípù yìí so wọ́n kẹ́ nǹkan so tí wọ́n bá ti fẹ́ tí wọ́n bá ti pábùkù àwọn ti dé wọ́n wà káwọn babaláwo mára wọn láti jẹ́ kí wọ́n kọ àwọn lábùkù papọ̀ wọ́n káwọn babaláwo mára wọn láti jẹ́ kí wọ́n kọ àwọn lábùkù papọ̀ wàdú ṣọ́ọ̀ṣì wàdú mọ́sálásí tó wà ilé fámìlì ló wà ń bàdẹ̀ yìí ibo la ṣẹ̀ṣẹ̀ láwọn ṣẹ̀ṣẹ̀ ta ìpè abaláwo gbé bọ́lá sí lérí wọn táṣẹ̀ sí àdírẹ́sì wọn a kàn pé àwọn ẹ̀ta oró kọ̀ọ̀kan wà àwọn ẹ̀ta oró kọ̀ọ̀kan sì ní gbogbo àdúgbò tá sí wọn bí kẹ́ lé wọn kúrò ní ẹ ìfẹ́ rí wọn ládùúgbò ẹni wọn mọ́ gbẹ́bọ ìṣòro wá dé ẹ wá náà ń pè wọ́n tó bàbá babaláwo tó má gbé ọmọ tó má kọ́ ẹ̀mẹ́rò kò dáńtọ́ ní kẹsí abaláwo kó yà lọ kó lọ pafá rẹ̀ tì kó lọ wá nǹkan míì ṣe kó lọ pò èṣù kó lọ pògùn kó lọ pa agbó tó ṣe tì kó lọ wá nǹkan míì ṣe lẹ́yìn ṣé wọ́n sọ ọkọ̀ ọmọ babaláwo mọ́ ni. táyé pé tòótọ́ ọ̀rọ̀ ìwá kẹ́yìn la ẹ fẹ́ fi Ṣàngó wá ẹ fẹ́ fóògùn wá ẹ bá dọ́dọ̀ àwọn ẹlẹ́gùn Ṣàngó olùbàdàn nílẹ̀ Ìbàdàn ṣé ẹ gbówó débẹ̀ lẹ́fẹ̀ẹ́ fi Ṣàngó àwọn ọmọ wọn làwọn ò ní bá yín wá ni. àbí tẹ́ ẹ lò ní pé àwọn babaláwo tẹ́ ẹ̀ka kún àwọn òṣèṣẹ́ tẹ́ ẹ̀ka kún nígbà tí wọ́n á kó yín lọ́mọ lọ kẹlẹ́gùn Ṣàngó ilẹ̀ Ìbàdàn wá jáde èmi ò yín bá yín wá sángbọ́mọ rẹ̀ ni sángbọ́mọ ń sẹlẹ́gùn Ṣàngó ni àbẹ́lẹ́gùn Ṣàngó Ọ̀yọ́ ní wà jáde pé yín bá yín wá yín bá yín fi Ṣàngó wá nígbò bá iṣẹ́ funfun yín tán ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí kọ́lẹ̀ ti lọ dúpẹ́ gbogbo wọn sì ń sọ̀rọ̀ wọ́n sì ń kó sẹ̀sí mára wọn àwọn abaláwo náà bí ẹni pé tiẹ̀ pín wọn lé àwọn gbogbo bóyá sọ̀rọ̀ yìí tó wá rẹ́bọ ní ṣíṣì ẹ̀ níjọ́ kejì yóò pẹ́ lọ́rùn mítìn ní tí ó rí àwọn ẹlẹ́bọn ti ládùúgbò wa o ẹjọ́ bá ṣe lé wọn o lóhun fún rẹ̀ ṣùgbọ́n tí ó gọ̀ láti wá dọ̀rọ̀ ogun tá ìdọ̀rọ̀ bíi pé ẹni tẹ́ fúrí ẹ̀ lákú ẹ pé abaláwo Ṣàngó babaláwo ni ṣe wọ́n gbọ́dọ̀ gbọ́mọ ẹlẹ́gùn Ṣàngó kó mọ̀ wá ń jọ kejì ṣe gbọ́dọ̀ gbọ́mọ ẹlẹ́gùn Ṣàngó kó mọ̀ wá ń jọ kejì gbogbo spirituality yẹn náà kọ́lẹ́jì bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ni ẹ ti fẹ́nu bàjẹ́ mọ́ wa lọ́wọ́
àṣẹ tó àti tó lóun jẹ́ kọ́fà babaláwo òun Ṣàngó olóògùn kìnìún tá a fi lè gbọ́mọ rẹ̀ kó padà lọ́dún rẹ̀ kó lọ bá àwọn òòṣà rẹ̀ ọwọ́ àwọn òòṣà rẹ̀ ló ti lọ béèrè kí n tó sọ̀rọ̀ jìnnà ẹ dákun ẹsẹ̀ báyìí mo fíìmù yìí ẹsẹ̀ báyìí mo fíìmù yìí. eégún bàbá mi wọ́n ní bàbá torí igi gbòdì ọyọ oṣù náà fún níyà ni gbogbo àtọ ọba béèrè nǹkan lọ́wọ́ mi ni mo máa ṣe fún ọ bọ́ ọba béèrè àkùkọ mò ń fún ọ bọ́ ọba béèrè orúkọ kankan màtà mò ń fún ọ ń bọ́ lọ wà inú ilé yìí ló sì wà nígbà táwọn ẹbí bú kó fi sọmọ mi báyìí ó sì ń wòran èèwọ̀ wọ́n ní ojú tí òmùwẹ̀ tọmọ ẹ̀ gbọ́dọ̀ lọ́kàn ní kése lójú ayé ojú tí babaláwo tọmọ rẹ̀ kú tó ń dè lọ́rùn lọ́sàn gan bọ́mọ ìbá ilé lọ́bẹ̀ tí ò padà eégún mi ìwọ lójú tí o ojú ò sì gbọ́dọ̀ tì mí tó lójú ò tì rẹ bàbá mi rí tọ́ ọba wá kọ̀ tọ́ ọba lónìí gbè mí bí mo ṣe tẹ̀lé ọ tí mò ń sìn ọ tó ọwọ́ rẹ náà wọ́n bí mi sí tọmọ ìyá ọba dìde wọ́n pa ọ tí wò ní sí ọmọ wọ́n jẹ́ kí gbogbo ayé ọmọ wípé ọtán díẹ̀ lónìí. Mọ̀lẹ́wà bàbá mi ò ṣe wo àpẹẹrẹ àparò jákó bàbá pẹ̀lú olóòsà àgbóhùn àjà lẹ́nu olóró ó ṣeun rọwọ́ rẹ o wọ́n ni wọ́n mọ̀ sí. wọ́n fi nǹkan ṣe ọmọ rẹ̀ ó dẹ̀ sọ fún eégún ó lọ bá eégún pé wọ eégún yìí àwọn bàbá mi ló gbé ọ fún mi mo jogún bọ́ ọ ni tọ́mọ mi bá ikú ìrìnsí àmọ́ kò tún sọ̀rọ̀ délẹ̀ eégún jí ọmọ òun ní tẹ́pẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ nu ìṣẹ̀ṣẹ̀ tiwa tested and confirmed ní kékeré ìṣẹ̀ṣẹ̀ pé wíyá ká mọ̀ wò ẹ̀yin lẹ́nu lánàá òkèlè ń gbàdúrà lẹ́ni ká mọ̀ wò tí n bá rúbọ tí mo pọ̀ lẹ́rẹ̀ tí mo pa mo gbúdọ̀ mọ́ tí mo rú fún ìṣẹ̀ṣẹ̀ ń gangan táwọn sọ nísìn ṣé ẹ ti fẹ̀sìn bàjẹ́ sẹ́yìn àǹfààní yẹn pásítọ̀ ẹ ti tojú bọ̀ sẹ́yìn káwọn babaláwo àwọn tó wà ní ẹ̀gán sẹ́yìn kí wọ́n ṣe bí tàtijọ́ mọ́ ẹ bá ogun spirituality wájẹ́ tán ẹ ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ó wá dìgbà tẹ́ ẹ nílò rẹ̀ ẹ wá ń bú àwọn babaláwo ìwọ̀n babaláwo táyé pa àwọn gan ọmọ wọn lọ lé kéwú ọmọ mi lọ lé kéwú láwọn tó kún díẹ̀ ọmọ ìyàwó mi lọ ṣọ́ọ̀ṣì náà babaláwo táyé pa àwọn gan ọmọ ti ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan àtá ní àwọn ilé wa fi bú sẹ̀sẹ̀ ẹ̀yìn babaláwo láwọn táyé pé spirituality wọ́n ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. àwọn jẹ́ pé àwọn náà ti wá sí fún wọn wọ́n da ogun kan bá wọn nù. àwọn náà wọ́n ti fásitì fún wọn pé ẹ da fánù ẹ lọ kó fọ́dánù ẹbú ẹgbẹ́ Ṣàngó yóò nítumọ̀ ayílála kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ ẹ̀yìn náà lẹ́sìn wáàsì fún wọn kún lọ dànù ẹ wá ní sọ̀rọ̀ nísìnyí ìwà láyé ẹ̀ mọ̀kọ́ babaláwo mọ́ra ẹ̀ máa níyìn mọ́ mọ́kọ́ sẹ̀sì máa níyìn mọ́ tí a fẹ́ pé Muslim and Christian that's okay tó lẹ́yìn majority ẹ̀yin méjèèjì Muslim and Christian almost 98% ní ẹ lọ sádùúgbò kan ní owó àdúgbò tèmi ti ẹ̀ wà níbi àdúgbò tí mo wà tí ẹ lè tí a yẹ pé ta lórí ṣẹ̀ṣẹ̀ bóyá kí n sọ pé mi nìkan Christian àmọ́ sí gbogbo wọn kí wá là ń sọ so láàrin wọn báyẹn sìn kí lèmi fẹ́ sọ tó fẹ́ múlẹ̀ mo kàn eléyìí ẹlẹ́bọ ẹ mọ́ mi so bẹ́ẹ̀ bá tó bá ti wá di pé sọ̀rọ̀ ó dé ẹ ta tẹ́ ẹ lanu òkè tẹ́ ẹ kírun tí ò bọ́ sí tẹ́ ẹ kígbe tí ò bọ́ sí àbí ká tẹ́sítì àwọn ẹlẹ́bọ yìí náà wò ni ẹ wà kẹlẹ́bọ bá rí yín gbọ̀n tí tásẹ́gbọ̀dà fẹ́ wá ti bọ́ sí yín lára tí ò sí kankan àwọn ẹlẹ́bọ dẹ̀ tún mọ́ bú nínú fídíò yìí ó tún padà bú ẹlẹ́bọ pé olúgbòhùn dèdè nìkan gbẹ̀túgbẹ̀tú ó múra sọ̀rọ̀ yẹn bí ẹni pọ̀rọ̀ tó bọ́ pọ̀lọ́ láyé ló sọ láyé ẹ mọ́mọ́ kó sẹ̀sẹ̀ máa ní mọ́mọ́ kó babaláwo mọ́nú rẹ mọ́. àwẹ̀ sàrà wọn discipline ara wọn wọn takọrọ náà bá ilẹ̀ yà abúlé bí ṣe in ahabu ilẹ̀ yà mi máa fara tu ilẹ̀ nítorí Ọlọ́run ti sọ àṣírí nítorí lè sọ yín ti wòlíì àfa mélòó ní gbàwẹ̀ tàtà wù wọn àfa mélòó ní olè báyàwó níyàwó ló pọ̀ àfa mélòó ní lókàn tó lè sọ yí bẹ́ẹ̀ àárín mi àtọ́lọ́ nǹkan lọ́wọ́ dáa nígbà tó ń bá jẹ àrámù nítorí tí ń bẹ láyé àfa mélòó ní ọ̀jẹ̀rán ọmọ nìkejì lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí ló kó àṣẹ kúò lára àwọn àfa bó ti kó kúò lára àwọn àfa mùsùlùmí ló kó kúò lára àwọn àfa Christianity bàbá Mósè Orímọládé àbí bàbá Mósè Babalọ́lá tí bá pe orúkọ wọn dáadáa tí wọ́n ṣe crusade ní Èkìtì àtọ̀ṣun Christian ní àwẹ̀ ní bàbá yẹn fi ṣẹ́gun ọ̀ṣọ́ ló fi ṣẹ́gun àjẹ́ nígbà ayé colonial ebi arrest bàbá yẹn ti rán bàbá yẹn lẹ́wọ̀n oṣù mẹ́fà bàbá yẹn tó dọ́gba ìwọ̀n tán ó tún ṣe bẹ́ẹ̀ lọ́nbẹ̀ ni pẹ̀lú agbára Ọlọ́run tó mọ ti bẹ̀ lára ẹ̀. ṣé ẹ̀gbọ́n tí bàbá yìí wí ó ní wọn ó láwọn àáfàá àwọn pásítọ̀ wọn báyàwó ń yàwó sùn
wípé àṣẹ ti kúrò lára wọn. Nígbà tí àwọn àṣẹ ti kúrò lára yín ẹ lè gba ọmọ jáde, kí lẹ̀ ní káwọn èèyàn mú wá mọ́ṣáláṣí fún, kí lẹ̀ ń ṣe lecture fún, kí lẹ̀ ń ṣe Ramadan lecture fún, kí lẹ̀ lọ sọ ọmọ wọn ló kọ fún, kí lẹ̀ lọ sí òkú wọn fún, kí lẹ̀ ní wọ́n mú wá mọ́ṣáláṣí fún. Nígbà tẹ́yìn tẹ́wọ̀ pa ẹ̀yìn àfáà ti ní àṣẹ ti kúrò lára yín, ẹ fà àwọn èèyàn lẹ̀ ẹ jí wọn ní freedom náà. Gbàtẹ́ pẹ́yìn àfáà ṣe o ti jẹ́ káwọn pé jẹ̀kọ̀jẹ̀kọ̀ lè yẹ àfáà ṣe ẹ nítumọ̀ kankan, ẹ kàn ń ṣe gbájú ẹ kì í ni, ẹ fà àwọn èèyàn lẹ̀ ẹ má ṣe polongo sẹ́sìn fún wọn kan mọ́, ẹ ní kálukú ṣe tó bá wù ú. Ó láwọn àfáà àgbà kan wọ́n láṣẹ la tẹ̀yìn ti sìn ìṣèkúṣe ó ti kásẹ̀ kúrò lára yín, nígbà káṣẹ̀ ti wá kúrò lára yín kí wọ́n lè táwọn èèyàn jẹ fún. Ṣebí níjọ́ tí mo pàdé ìwọ fúnra rẹ, ṣebí ọmọ èyí tó gbà lọ́wọ́ àwọn ará abòde, àwọn ìyá alágbo tí ń ta lékun lẹ́jọ́ fún wa, ọmọ èyí tó gbà lọ́wọ́ wọn tó fi lọ sí wáàsí fún wọn láì mọ̀ pàṣẹ ti kúrò lára rẹ. Sáwọn ìyá mọ̀ pàṣẹ ti kúrò lára rẹ kí wọ́n tún pè ọ́ sí wáàsí. Àwọn àfáà ti ń sọ àwọn àfáà ti pẹ́lẹ̀ náà ìṣẹ̀ṣe wọn lò ògùn náà lò, àṣẹ tí Muhammadu rí lò dídílé làáfà Nàìjíríà kan máa sọ pé òun rí lò ògùn náà lò. Tá ti fẹ́ sọ̀rọ̀ wọn ò tún mú ti Kristẹ̀ mọ́, wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ sí Kristẹ̀ náà mọ́ wọn. Ọgbọ́n tán mọ́ lónìí yẹn ẹ rí ó tún mú babaláwo náà mọ́ra. Tá fẹ́ sọ̀rọ̀ nípa ìyẹn àfáà nìkan, mọ́ mú ti Mósè Orímọládé mọ́ mú ti oníṣẹ̀ṣe mọ́. Ẹ̀yin lẹ gbé irọ́ lẹ gbé dání, jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò sáṣẹ lára yín mọ́, irọ́ lẹ gbé dání. Ó láwọn àbá yín kan ìgbà náà àṣẹ wà, àṣẹ ti wá kù lára ti yín nìsín. Nígbà tí ayé máa mọ̀ pé àṣẹ ti kù lára yín, kí lẹ̀ táwọn èèyàn jẹ́ kó wọ́n máa kírun fún, kí lẹ̀ táwọn jẹ́ kó wọ́n máa sálátù fún, kí lẹ̀ táwọn jẹ́ kó wọ́n lọ Mọ́kà fún. Nígbà tí kò sáṣẹ yẹn kan àtàrà ti yín o àti Mọ́kà gan kò sáṣẹ yẹn kan mọ́, ẹ sì táwọn kó mọ́ wá Mọ́kà kó wá máa kírun kó mọ́ wá sálátù níbi tí ò sáṣẹ yẹn kan. Wọ́n wá jí àwọn ìjẹ̀mọ́ yìí lọ́wọ́ gbé ẹ̀rí yẹn kan ṣe sí ó wá ń pè abaláwo ẹnu ẹ̀wọ̀ ó rànjú kankan bí ẹni pọ̀rọ̀ gidi kan ní sọ ń kó babaláwo mára wọn. Orí babaláwo lẹ́fẹ́ mọ́ fífà gbọ̀n tí o bá rìn pé babaláwo lágbára tó lè ká ọmọ wa lọ bá àwọn ẹlẹ́gùn Ṣàngó, lọ bá àwọn ẹlẹ́gùn Ṣàngó, lọ bá wọn, lọ bá àwọn onímọ̀lẹ̀ ẹ dákun afẹ́ bá wọn ọmọ èlò yín ò ní wa kìí sọ Ṣàngó kan níwà jáde mo fẹ́ ràn ìjọba lọ́wọ́ yóò bá fowó tiẹ̀ ra èròjà tí ò bá yẹn fi Ṣàngó pa wọ́n àbí ayé mọ̀ gbọ́dọ̀ dèdè rẹ̀ ṣé wọ́n gan so mo wọlé àdúrà fún yàn lọ́fẹ̀ẹ́ nígbà tó yẹ káwọn yẹn lọ Mọ́kà síbí ọ̀nà ṣàgbèrè Mọ́kà ó dé mélòó tó ná Mọ́kà lọ́fẹ̀ẹ́ ẹ pé ó Ṣàngó níwà jáde ní ìsìn ní àlónù lágbára nígbà yín wọ́mọ wá skidi ni. Lo pásítọ̀ ló lè fọlọ́ búra lẹ́nìí òun ò ní nǹkan mi tó ń dapò mélòó yín ni ò ní nǹkan tó rí màmá ṣọ́ọ̀ṣì mélòó yín ni ò ní nǹkan mi tí ń pè lẹ́yìn Ọlọ́run rẹ̀ ẹ ti ń sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì agbára ti tán lára yín lẹ́yìn díẹ̀. Àwọn tí a jẹ́ wòlíì Ọlọ́run wọ́n kéré jọjọ, àwọn àfáà mùsùlùmí òdodo wọ́n kéré jọjọ, ẹ wá jábọ́ sórí àwọn traditionalist táwọn náà halẹ̀ òka tí ń halẹ̀ gbàdí agbára náà dà. Gbẹ́nu olórí burúkú sọ̀run ìyá bọ́ sí àwọn traditionalist táwọn náà halẹ̀ ká traditionalist ní òdiwọ̀n mọ̀ tó ń halẹ̀ traditionalist olórí mélòó ló mọ̀ tó ń halẹ̀. Ìwọ fún rẹ òní dákọ̀ babaláwo márùn, ìwọ fún rẹ kẹ̀dákọ̀ babaláwo márùn, tí ó fún rẹ dákọ̀ traditionalist halẹ̀ ká òde olópọ̀ wà ti babaláwo pọ̀ ìrògbé olópọ̀ àti traditionalist pọ̀. Ṣebí ẹ̀kọ̀ọ̀kan tí ìṣòro bá dé mi tó bá dé góńgó ẹ̀mí ti yín lẹ́lẹ́mọ́ bá wọn kọ̀rọ̀. Traditionalist wo ló wà lẹ́kì mídíà, traditionalist wo lórí mídíà táìpé aṣọ lórí tó kọ́ ọmọjọ tó wáyé pé òun lóògùn kan tó wọlé fi gbà ọmọ wa ó sì àwọn traditionalist tó wà lẹ́ka sọ̀rọ̀ nípa Islam mọ́ sọ̀rọ̀ nípa traditionalist ìyẹn jọ ní ẹ lọ. Àwọn tẹ́ pọ̀nlé àwọn tẹ́ mọ́ níbẹ̀ tí ò jámọ́ kankan wọ́n wá kó yín lọ́mọ ara wa ń tọ́ wọ́n kó yín lọ́mọ ara ń tọ́ ṣé bọ́ lọ́kọ́ yín lọ́mọ ṣé wò ó ṣe lé yánkọ̀rọ̀ yàrá rí ó sì torí pé kó yín lọ́mọ kó mọ́ sọdún léyá àbí yóò yẹ kí wò ló sọ pé ṣé wọ́n kó wa lọ́mọ àsọdún léyá lọ́dún yìí òpònú. Àwọn àáfàá yín ṣé ìwà Ádámù àlè lórí ẹ lọ porí òkú ẹ ṣé ìwà Ádámù èyí tó sọ nísìn ẹ lọ porí òkú ẹ ṣé
ajá ni Bello ẹ lọ porí òkú ẹ̀ kí wọ́n bá yín wá àwọn ọmọ wa ṣé àwọn ló gbé kébùlé yín lọ́wọ́ àwọn ló gbé lọ́lé yín lọ́wọ́ tí wọ́n náà wá sẹ́nu fọ̀tàfọ̀tàn kí. eba agbókun àdùbí eba agbọ́ ìtàn ogun àdùbí agbọ́ ìtàn ogun ìjàyè tí wọn lọ́pàá ìjàyè ló lè ròyìn ètò àwọn baba wa lò láyé ìjọun tí wọn ń pé koríko dìde mèrùwà dìde tí àwọn koríko ti sì di sójà bá ṣe bá nù tán tí wọn ń jà tá ní lọ́wọ́ nù yín má lé ni o mo bí yín ni mo challenge yín ni o jáde wá practice ẹ̀ kárí kò yẹ jayé kò yẹ halẹ̀ kí kò yẹ máa fi. ẹgbẹ́ inú olórí burúkú sọ̀hún ṣe bí ìbò àtàwọn bàbá rẹ ẹ̀yin náà lè ba spirituality ẹ̀jẹ̀ mọ́ wọn lọ́wọ́ gbogbo àwọn bàbá yẹn náà kọ́ lẹ gbogbo àwọn bàbá tán lágbára yẹn náà kọ́ lẹ preach fún lẹ́sọ̀dọ̀ àfà lẹ́sọ̀dọ̀ pastor ni àbí àwọn bàbá kan wà tẹ́pẹ́ àwọn tó ń lagídí pé àwọn ò ní fi kíní ilẹ̀ àwọn ọlọ́pàá lọ di ògbóni fraternity àbí lóko ẹ̀ tí wọ́n padà lọ di RF nínú ìjọ Christianity tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n tún ṣògbóni àwọn kan sáláwọn ò lè filẹ̀ nìyẹn píríṣì ilẹ̀ ìgbà gbogbo spirituality yẹn jẹ́ ẹ̀ṣẹ́ pé wọn náà mọ̀ pé láyé ìgbà yẹn wọ́n pàfẹ́ fún koríko wọ́n dẹ̀ lọ jagun ìjàyè wọ́n dẹ̀ ṣẹ́gun bo isi àti sẹ́ńtírì tó ń sọ yìí bo sẹ́ńtírì isi tó ń sọ yìí bo sẹ́ńtírì tí ó ń sọ yìí sọ lè jẹ́ pé bí mọ́sálásí pọ̀ ní ìsìtí ṣọ́ọ̀ṣì pọ̀ ló wà bẹ́ẹ̀ ń gbà yẹn ni wọ́n pe koríko kó wá jagun tí ó sì jagun ẹ wá dúró sà tẹ́ ti gbé sọdánù onímọ̀lù omeyi ẹ̀kọ́ egun tó ti sún ìwọ fúnra rẹ sí omeyi òsà tẹ́ ti jọ lọ parun àwọn méjì ní Bello mùdírì mọ̀ríkàsì bàbá dàmàdì lọ rí lórí gbogbo àwọn àbá tó lọ yẹ ẹ mọ iye òsà tí wọ́n lọ parun lẹ̀ Yorùbá tẹ́ mọ̀ péjọ kan ń bọ̀ tẹ́ nídìí wọn ó wá dásìkò tẹ́ nídìí wọn ẹ wá ń fi òsà yẹn fi ń bọ̀ àwọn babaláwo wípé kí táwọn babaláwo ṣe bí wọ́n lọ jagun ìjàyè ṣe bí wọ́n sọ koríko de èèyàn kí táwọn babaláwo tí wàrú agbára ẹ wá ṣé pẹ́ mọ̀ pẹ́ sì nídìí ẹ̀ àmì mọ̀ pẹ́ sì nídìí ẹ̀ o ṣé pẹ́ mọ̀ pẹ́ sì nídìí àwọn agbára yẹn ṣe bí sẹ́sì Islam wá sí náà nìyẹn láti eradicate ṣẹ̀ṣẹ̀ pátá kẹ́ gbé súnà nàbí ga ẹ ti wá eradicate ṣẹ̀ṣẹ̀ báyìí ẹ ti ń gbé súnà nàbí ga wọ́n wá jí yín gbé súnà nàbí yìí tẹ́ á gbé ga yẹn kò wá lè pa yín lẹ́mọ̀ ìṣẹ̀ṣẹ̀ tẹ́ ti tẹ̀rì gbogbo agbára tó lágbára ẹ ti ṣe píṣì òfò wàásù òfò fún àwọn bàbá yẹn ti lọ kó dànù gbogbo nǹkan tó lágbára àwọn bàbá yẹn ti lọ kó dànù àwọn bàbá yẹn kò lè gbé fáwọn ọmọ wọn tẹ́wọ́ yẹn wọ́n tó lọ lágbára nísìn pàrùpàrù lóní gbogbo àwọn agbára ńlá yẹn àwọn bàbá yẹn wọ́n ti kó dànù ẹ ti gbé Kùránì fún wọn ẹ ti gbé Bíbélì fún wọn wọ́n ti kó agbára yẹn dànù ìyẹ́ ìwà ń jẹ wá nísìn ẹ wá fi ń bọ́ àwọn babaláwo tó kù nísìn ìwọ̀nba tí wá sí kù àwọn ilé ìwòmọ́ pé pick up the pieces ìwà akégbàgbọ́dì gbọ́dọ̀ lọ ronú ara ẹ pé wà ọ̀dà ìwọ̀nba oògùn tẹ́ ẹ bá sì rí tó kù ẹ lọ bá àwọn babaláwo tẹ́ ẹ bá rí pé ó ní ẹja káàkiri ká ṣe research ká gba spirituality wa padà ká gbé Islam òfò lẹ̀ níbi tó kù sí ní ìsìn nìyẹn pẹ̀lú bá ń ṣe sọ̀rọ̀ yìí ní ìsìn báyìí náà ní ìsìn báyìí títà ọlọ́run máa gbé kíní kẹjá ìlú ọ̀la pé yá gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹja mọ̀ sí ẹja mọ̀ ọ̀la àwọn àfa òfò yìí wọ́n tún takò wípé ó takò Islam àwọn o bí wọ́n là ń lọ ṣé ẹkẹ̀fẹ́ àmọ́ fàwọn ọmọ ọlọ́wọ́ kírèsì kọ́tẹ̀sì lásán ni kẹ̀kẹ́ wàá sọ̀rọ̀ sí wọn online gbogbo àwọn agbára tó lágbára ẹ ti fi Kùránì tí ò nítumọ̀ ẹ ti fi gbàlẹ́ lọ́wọ́ àwọn ọba yẹn ṣé àwọn bàbá kan ni wọ́n fẹ́ fi ìṣẹ̀ṣẹ̀lẹ̀ náà gbógun gbòdò wọnú Christianity tẹ́ pè láàrẹ̀f ìpè bó ní kíní ò sí ní panu kíní àgbòrò àbẹ̀lẹ́fílẹ̀ ẹlẹ́ àwọn pásítọ̀ ayé ìgbà yẹn ẹlẹ́ àwọn àfà ayé ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ń sàfà bẹ́ẹ̀ náà tún rẹ mọ́ tágbẹ́ pé nǹkan kan sọmọ wọ́n sáré mú ìwé àtegbò mẹ́rin sí pásítọ̀ tágbẹ́ pé nǹkan kan sọmọ kan pẹ̀lú pásítọ̀ wọ́n sáré mú ìwé àtegbò wọ́n sáré fi rẹ mọ́ gbogbo ẹ̀ lẹ́yìn gbé dànù ẹ lè wọ ni àfọ gbọ́dọ̀ pọ̀fọ̀ èèwọ̀ ni pásítọ̀ gbọ́dọ̀ pọ̀fọ̀ ẹ sì gbá gbogbo ìdànù lọ́wọ́ wọn tán so ẹ ti àṣìfù pé kò sáfà tó ń pọ̀fọ̀ mọ́ ẹ ti àṣìfù yẹ ẹ ti láti fẹ́ẹ́ pé kò pásítọ̀ tó pọ̀fọ̀ mọ́ àwa níbi tá a ti nílò ọ̀fọ̀ ní ìsìn gbogbo àwọn tí gbogbo àwọn bàbá tẹ́ ti lékòónú ìṣẹ̀ṣe tẹ́ ti fi orin Islam sí lẹ́nu tẹ́ ti fi orin sọ́ọ̀sì sí lẹ́nu tẹ́ ti gbọ́fọ̀ kó lẹ́nu wọn
ẹ wá sẹ́yìn pé wọ́n ní sí pé a ní ìdí agbára tẹ̀ lónìí jẹ́ ogun Kúnmí Ìjàyè Kúnmí kọ̀ mí kún ni ẹ lọ́nu sáré wọn kẹ́ ẹ lọ gbà ṣé báwọn àbá ti Akéwùgbẹ́rú ṣé báwọn wọn wà lára àwọn tí wọ́n sì wàásù fún àwọn bàbá yẹn kí wọ́n kógun wọn dànù kí wọ́n kágbára Yorùbá dànù ìyẹ́ ti wá dé báyìí wá ń pariwo wọ́n gbé kúrò ní òfò tó gbé wọ́n gbé ilẹ̀ kẹ́ káwọn àwọn ọba ìwọ̀n bá aláwọ̀ tó kù àwọn alágbára tó kù kẹ́ ẹ sọ fún wọn pé ẹ̀sẹ̀ sí wèrè mọ̀ ẹ̀sìn tó fi pa yín ìwọ̀n bá agbára tó kù ká pick up pieces we can still pick up the pieces káwọn tá a lè fi dánwò kẹ́ ẹ yé complain wèrè kó o complain jù bẹ́ẹ̀ lọ dọ́là bẹ́ẹ̀ lọ bá babaláwo ńlé bẹ́ẹ̀ lọ bọ́ Ṣàngó ńlé bẹ́ẹ̀ lọ bọ́ Aláìdálà bẹ́ẹ̀ lọ bá oní Ọbàtálá ńlé bẹ́ẹ̀ lọ bá onímọ̀lẹ̀ ńlé pé ẹ fẹ́ wá nǹkan kẹ́ ẹ gbówó fún kò ní bá yín wá kí ló kàn sẹ́gbọ́mọ tiẹ̀ ni. oníṣẹ̀ṣe ó ti mẹ́rí débi pé ó ti kéré débi pé kí wọ́n ní wọ́n pààyàn 50,000 oníṣẹ̀ṣe kankan lè mọ̀ sí mbẹ̀ kí wọ́n ní pààyàn 50,000 níbi tó ti irúṣẹ̀ṣe dé ìṣẹ̀ṣe ẹlẹ́tí wọn kó mára yín nìsín nígbà ìyàwó lọ́tọ̀ yìí ẹ̀ tí ì jìyà. ìfọ̀gàkì empty barrel ní gbogbo àtàfà àti pásítọ̀ àti babaláwo dá àmójútó ń ta gbé dánimọ̀ afẹ́ jayé afẹ́ sọ̀run àwájá ìyẹn òjá mi lè kà sí. àwọn tí wọn jẹ́ babaláwo òdodo omi wọn lásán méjì tẹ jáde láyé àwọn àfa mùsùlùmí tààrà omi kò wọn ò rásán méjì sí lọ́rùn agbára ni wọ́n wá látọ̀dọ̀ Ọlọ́run àwọn pásítọ̀ gidi omi ò ní kẹ̀kẹ́ tẹ jáde láyé kò sí ní tó burú tààtà bẹ láyé lónìí òní bẹ́ẹ̀ ẹ ti sọ agbára nù níbo lágbára náà wà mọ́ ẹjẹ́ nìkan jáde kó ṣe bí. àlàyé dákẹ́ ìsọkúsọ ló ń sọ ohun tó bá mọ̀ sọ ó láwọn babaláwo ìgbà kan èmi ò ní wọn kò láṣọ méjì kò ní mọ́tò tó jáde láyé àwọn pásítọ̀ gbà kan èmi ò láṣọ méjì kò ní mọ́tò tó jáde láyé àwa àsìn àfi ayé là ń wá kiri ohun tó bá ti mọ̀ sọ gbogbo ayé ìgbà kan tó ń sọ yìí láwọn kan bíi 1950s 1960s 1940s èèyàn mélòó gan ló lo mọ́tò tàbí èèyàn mélòó gan ló lo mọ́tò ní gbogbo Nàìjíríà ń gbà yẹn èèyàn mélòó lo mọ́tò ní gbogbo Nàìjíríà ń gbà yẹn ní Nàìjíríà wọn lè sọ̀tẹ́ tó kọ́ lo mọ́tò bí i 1940s àbí ìkànnà ló lò wọ́n lè sọ̀tẹ́ tó kọ́ lo mọ́tò so láyé èyí ti wá súnmọ́ jù lọ sáyé Muhammad nígbà tí Muhammad wà láyé só lo mọ́tò ni ṣé mọ́tò ti wà ní ìsọkúsọ ló ń sọ kẹ́kẹ́ bí àwọn bàbá yẹn àtàwọn bàbá yẹn kẹ́kẹ́ torí pé bí wọ́n lágbára ló fà tí wọ́n fi lówó àwọn mímu náà wà táyé pé ogun kàná ṣe ìkà náà ṣe ló fà tí wọ́n fi ní nǹkan kan o bọ̀tà àwọn àbá àgbà yẹn níwọ̀n bá ti wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wà òkè wọn yẹ sẹ́ńtẹ́ bí pa but as at 1950s ó lójú àwọn tó bá lówó tán yányán ló ń gun mọ́tò gbogbo wọn bá ìgbádùn tí wọ́n yẹn gbádùn gbà náà àwọn àbáyé náà gbádùn níwọ̀n bá bọ́ọ̀lù sí mọ́ràn lọ́rọ̀ gbà náà àwọn náà ní gbogbo àwọn àbá tó ń sọ yìí wọ́n èso ìyàwó kan wọ́n èso ìyàwó méjì náà bí àwọn ìyàwó mẹ́rin mẹ́ta ike àbá kan ò lásọ méjì yẹn alẹ́ láwọn tí wọ́n pé wọ́n wá agbára ayé débẹ̀ táìpá agbára ayé náà wá débẹ̀ kì í ṣe pé ìwọ sọ pé agbára Ọlọ́run ṣe agbára Ọlọ́run ló mọ sọlọ́gbára táyà pé agbára ayé táyà lọ sí sagbára Ọlọ́run tí wọ́n sọ náà mọ́ táyà lọ sí ni àbí kí ló ń sọ ṣe táyà pé agbára ayé táyà lọ sí sagbára Ọlọ́run mọ́ táyà lọ sí ni táyà pé agbára ayé táyà lọ sí sagbára Ọlọ́run mọ́ táyà lọ sí ni àwọn àbá yẹn wọ́n lè mọ́ lọ́rọ̀ tó pọ̀ gan-an ṣùgbọ́n àwọn náà wà òkè ẹlẹgbọ́tọ̀ Ṣàngó ẹlẹgbọ́tọ̀ Ògún ẹlẹgbọ́tọ̀ Ọ̀rúnmìlà ẹlẹgbọ́tọ̀ àwọn tó ti lọ yẹn ṣé wọ́n fi ìṣẹ́ròyìn wọn ni wọn ò fi ìṣẹ́ròyìn ẹnìkan kan nù wọn náà Ọ̀rúnmìlà tá pé fún ni ní gbogbo ìgbà àbí sẹ́ gbọ́pọ̀ Ọ̀rúnmìlà iṣẹ́ alágbára rí ni àbí Ṣàngó tí ó jì tí ó soge tí ó mọ yọ bí ọjọ́ so àwọn ọ̀tọ̀ tẹ́ mọ́ sọ àwọn ọ̀tọ̀ tí ò ní túmọ̀ ní tí wọ́n fẹ́ ká mọ́ sí tí wọ́n fẹ́ máa mú introduce sí ni pé àwọn alágbára àgbà yẹn tẹ́ máa ti lágbára àwọn ògbúdọ̀ lówó bí ẹni pé àwọn alágbára àgbà yẹn wọ́n rún pa ni tó ayé tó bá lágbára tó bá ti rún pa lọ wo sí ọwọ́ rẹ̀ wò tó alágbára tó bá ti rún pa lọ wo sí ọwọ́ rẹ̀ wò
èyí ń ṣe lágbára ṣe lórí kéèyàn ọ̀run pa gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ti mú ọnú ayé náà nìyẹn. lọ gbogbo àwọn tó ti lọ gbogbo àwọn alágbára tó ti lọ yẹ ìwọ̀nba bí average people wọ́n ṣe lè nígbà náà làwọn náà ti gbé láìfù wọn kì í bóyá wọ́n wá tòsí ní irọ́ wọn ò tòsí. ṣùgbọ́n ní ìsìn tó di pé àwọn tó ń gun mọ́tò ti pọ̀, àwọn tó ń kọ́ ilé tó ń kọ́lé oríṣiríṣi ti pọ̀, gbogbo àwọn tó ń sọ tó ń pè láwọn babaláwo tó ń pè láwọn babaláwo bàbá yín kan yìí bàbá yín kejì yìí gbogbo wọn ló kọ́lé náà. nítorí mọ̀ pé mo mú èso lòsì nìyẹn. gbogbo àwọn bàbá tó ń dákọ̀ kan ní wọn tí ó kọ́lé sólòsì wa máa ń kọ́lé ni sẹ́yìn tí ò bá ní nǹkan kan máa ń kọ́lé ni dákọ̀ tí ó kọ́lé nu wọn. ìsọkúsọ ló ń sọ òmò tó ń sọ. àṣà 1940s 1950s èyí mélòó ní mọ́tò Nàìjíríà ṣé kò wá sí yẹn láyé ni báyé ṣe gbàǹgbà náà ni wọ́n ṣe ń gbé ni. ìkọ́ jáde kó ṣe bí àtà òfin gala tó ṣẹlẹ̀ nígbà ayé Queen of England tó wá ṣàbẹ̀wò sí Nàìjíríà láàrin January 20 to February 15 1956 tó wá ṣàbẹ̀wò lọ́dún náà lọ́hùn ẹ lọ kàn tó ṣẹlẹ̀. àwọn ìgalà ìran Yorùbá ní ìgalà o èdè ẹnu wọn is up to 60 to 70% lexicon tó jọ èdè Yorùbá nínú èdè Ghana torí ìtàn wọn sọ wípé ọmọ Odùduwà làwọn lọ́dọ̀ wọn. nígbà tí ìtàn Yorùbá ti tọ̀yọ́ sọ wípé Ọ̀rànmíyàn nígbà tó ń lọ sí Benin ń ló fẹ́ yàwó kan sójú ọ̀nà ń ló lóyún ló bímọ ló bí ẹni tó dá ìgalà sílẹ̀ ìran Yorùbá ni wọn mọ̀ bí tí wọ́n tó wọn mọ́lẹ̀ ni ẹni tí wọ́n pè ní àtàwọn. ẹ wo ọ̀rọ̀ ilé ti pọ̀ jù ó kàn rájú sọ̀rọ̀ ni sórí mi ò ìlọ́wọ́ pọ̀ tí mo sì ní fídíò lómi tí mo fẹ́ play torí ọ̀rọ̀ yẹn ó ní wo lọ́pọ̀lọpọ̀ yín rán mọ́nu wípé ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ jáde mo ní fídíò lómi tí mo fẹ́ play ó kàn mú tàn dèdè wá ni. ní tèmi ó kàn sọ fún yín ni pé Yorùbá spirituality ẹ̀yin àáfà ẹ̀yin pásítọ̀ lẹ bàjẹ́ máwọn bàbá yẹn lọ́wọ́. gbogbo ọmọ tí wọ́n sọ ní Ifámúyìwá Ògúnbíyì Èṣù Fúnkẹ́ Èṣù Fúntọ́ Ògúnṣeébí gbogbo àwọn tó lórúkọ ọ̀sà ẹ ti pàdé orúkọ wọn Abdulgafari Abduljalili ẹ mú wọn lọ ṣọ́ọ̀ṣì Olúwa ṣèyí fún mi ọmọ tó fún lé Èṣù ṣèyí fún mi Olúwa ṣèyí fún mi Èṣù fún un tọ́ Olúwa fún un tọ́ Ifá bù mí Olúwa bù mí ẹ ṣèyí gbogbo kan ẹ sọ gbọ́n di ẹlẹ́sìn àjòjì ìyẹ́ ẹ wá ń jẹ yín ní ìsìn ẹ wá ń pariwo kiri. Mèmí ó sọ eléyìí màá sì tún máa sọ ẹni tó bá jó ń ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ babaláwo tí ewu pé wọ́n jiyàn gbé tó bá yẹlé ẹ̀ kó lọ yà wọn ò sẹ́ ẹ̀ wò. ẹ jẹ́ n sáré mú fídíò ọkùnrin kan wá káké ó jẹlẹ́dẹ̀ mọ́ kó mọ̀ bó ṣe táìmù mi mọ́ mi lọ́wọ́. ẹ̀yin àfa kí láǹfààní kun dídẹ̀ kó káàkiri tí ò wúlò fún wa kí láǹfààní tí látẹ̀ kó káàkiri tí ò wúlò fún wa lásìkò tá a wà yìí ẹ̀yin babaláwo kí láǹfààní èpè kí láǹfààní sàpọ̀nà kí láǹfààní olúgbòhùn tẹ́ ní tẹ́ ẹ lè lò lásìkò tá a wà yìí ẹ̀yin báíbù ẹ̀yin kírísítẹ́nì kí láǹfààní ẹsẹ̀ báíbù tẹ́ mọ̀ tẹ́ ẹ lè lò lásìkò tá a wà yìí àwọn ajínigbé tí wọ́n ń jí wa gbé káàkiri ìlú kí ló dé kí ni tá a ṣe gẹ́gẹ́ báyìí nísì àsìkò tá a lè lo gbogbo àwọn nǹkan yín lélẹ́yìí wọ́n tún wá wò sùsùn wọ́n lọ lu bàbá tèmi ló kó bọ̀ sọ ajílété wọ́n lọ rè kó wọn gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá mọ̀ nípa pé bí wọ́n ṣe ń kó yẹn káàkiri ajá ò ti dàgbà kọ́ mọ́kùnkú ògùn yóò pẹ́ẹ́n bẹ́ẹ̀ gbogbo ẹyin tẹ́ wò sùsùn tẹ́ ń da Nàìjíríà láàmú tẹ́ ẹ̀ jẹ́ kí Nàìjíríà ò fọkàn balẹ̀ tẹ́ ń kó wa lọ́kọ tẹ́ ń kó wa láyà tẹ́ ń kó wa lọ́mọ ẹ fojú sunkún ọmọ ẹ fojú sunkún aya ẹ fojú sunkún ara yìí. gbẹ́nu sọ̀hún sẹ́ni bóyá kágídí bíi fáànù yíbò tó múra kankan bí olójú kan ń ṣènàwó gbogbo láti ẹ̀yin babaláwo tẹ́ ẹ̀ ń kó kinní kan kiri látijọ́ tó ń fúnra ẹ tó ti bẹ̀rẹ̀ ṣe fíìmù tó ti ń ṣe fíìmù gbogbo fíìmù tí wọ́n ṣe bí kó mọ́ ṣe babaláwo kó wọ́n fi babaláwo ṣèkà ní mọ́ ṣe nu fíìmù wọ́n portray babaláwo fáwọn èèyàn gẹ́gẹ́ bí nǹkan tí ò dá nínú fíìmù rẹ ni bí kó ṣèkà kí pásítọ̀ wá túlẹ̀ kó ṣèkà káfò wá túlẹ̀ nígbà òdojú ayé ní ìsìn nígbà tẹ́lẹ̀ olójú kan sì náwó ìdojú ayé ní ìsìn àkẹ́gbẹ́ ẹ̀yin babaláwo tẹ̀ ń kó ogun kiri ogun ọlẹ́jọ́ ń kó kí sẹ́ẹ̀rí ó wá sọ fíìmù ó wá sọ ogun ó wá sọ bí ó ń ṣẹ̀ṣẹ̀ bóyá ṣe wa wọ́n jọ kí súrì wọ́n jọ kí ásírì ni. èmi ó kàn gba oyin nímọ̀ràn pé àsìkò tó tẹ́ kálukú padà lé gbogbo tẹ̀ ń kó kí o ẹ lọ kó dànù gbogbo tí àkùrá ní òkú tẹ̀ ń kó kí ẹ lọ kó dànù ẹ lọ gbogbo wa á kóra jọ á tọ̀ àwọn àgbàlagbà lọ òrùn tó yìí sùkù ó ta sọ gbẹ
gbogbo ògùn wọn ti kó dànù náà ti kó lọ, àwọn tí ó gbé lọ ti gbé lọ. Ṣùgbọ́n bàbá tó kù náà ẹja wa spirituality Africa ẹja wa kan, ìwọ̀nba tó bá kù ní spirituality wa yẹn náà ẹja wa kan ká pọ́nlé káwọ́ náà táwa náà gbà ṣe lọ́nà ìgbàlódé, kì í pàkàn mọ́ fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ àmọ́ fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ àmọ́ fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀. Ẹ wá wo eléyìí ní ìsìn báyìí èṣù ẹ wá níbi táwọn bíbí táwọn wọ́ọ̀sì dé ẹ jáde play fídíò kan fún wa. Èṣù tí wọ́n ń pariwo èṣù ní o, èṣù ní kìnìkan o, ẹ kó oògùn yín jáde kó wá gbà wá lẹ́ o. Ẹ wá wo àwọn àfáà tí wọ́n ń pariwo ní ìsìn tán jáde pé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ já kógun wa kó wá gbà wá lẹ̀, ẹ pe Ògún ẹ pe Ṣàngó kó wá gbà wá lẹ̀. Ẹ gbọ́ babaláwo kó gbà yín lẹ̀, ẹ gbọ́ fídíò àwọn àfáà tó ní kí babaláwo gbà wọ́n lẹ̀ nísìn. Èṣù alórógo láàárọ̀ ìṣẹ́ orógo ló ní èṣù orógo sẹ́ òkú láì pa tiẹ̀ jẹ́sẹ́ ọ̀ gbọ́dọ̀ bá wa rìn mọ́sẹ́ ọ̀ gbọ́dọ̀ bá wa ṣe mọ́sẹ́ ìpàyà àwa àti ẹ̀ ó ti dópin látòní lọ́sẹ̀ èṣù ìpàyà àwa ti dópin. Ṣẹ́gbọ́n tó sọ ó lè sùn àlórógo sẹ́ òkú láì bá tiẹ̀ jẹ́sẹ́ ìpínyà àwa àti ẹ̀ ti okun lónìí sẹ́ òwúrọ̀ bá wa ṣe mọ́sẹ́. Èṣù ní babaláwo ń lò gbogbo tí babaláwo sì láyé kò sí èyí tí ò ní fi tẹ̀sù ṣe. Babaláwo táìpẹ́sù lòun fi ń jẹun ní ránṣẹ́ ní bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní gbẹ́bọ́lá àjùlé ọ̀run. Èṣù gbogbo ní tó sọ gbogbo mùsùlùmí ní mọ́ sọ táà sí lọ sí Mẹ́kà gbogbo mùsùlùmí mọ́ sọ wípé ọlọ́rọ̀ kí aláwò yà mọ́ Yésù àwọn bẹ̀bẹ̀ Èṣù sí láyé àwọn gbọ́n tí ó máa wọn dọ́dún Èṣù káwọn tẹ̀ mọ́rí káwọn mọ́rí Èṣù rárá onítẹ̀sù ti bàjẹ́ sẹ́ Èṣù orógo sẹ́ sì ráwọn bàbá wọn akógbàgó dì ní ìsìn báyìí wọ́n ní kí abaláwo kó lọ kó gbésù kó àlọ́ àwọn tó àwọn mọ́lẹ̀ lẹ́sù tẹ́yìn sí pé fún ṣé àrí pókrétì àwọn bíbù yìí àti kò falẹ̀ ìfàṣẹsẹ bí àlà olélè ń gbésù sí pé yìí Èṣù táwọn akígbàgó dùn dákọ ní ìsìn pé kó wọ́n jọ kó lọ bá fi gbà wọn mọ́lẹ̀. Sátánì náà ni wọ́n mọ ń gbé sí pé ń bẹ́ o. àwọn fásádà Arabia fúnra wọn Sátánì wọn ń gbé sí pé ń bẹ́ o. ọmọ Yorùbá ó yà wò pé Èṣù làwọn ò gbé sí pé ń tà wọn Èṣù làwọn ní tó jọ Sátánì. Àwọn Lárúbáwá sọ fún wọn pé sùn làwọn ń sàkó mọ́ o àṣetọ́ ọmọ pé o ọmọ Yorùbá débẹ̀ ó lésù lòwó olùpántò ó lésù lòwó sọ̀kò mọ́ wọn wá jẹ́ ọmọ rẹ̀ gbé ìwà pé abaláwo kó lọ bóun bèṣù kó wọn lè bá wọn gba wọn mọ́lẹ̀ lésù tó ti gbé sí pé ní ilẹ̀ Lárúbáwá. tó gbogbo bá ya yín ẹ pa àwọn àfáà yín ńláńlá kí wọ́n jókòó àlùà àtàwọn pásítọ̀ ńláńlá kí wọ́n wọlé ìsọjí kó máa ń gbà wọn mọ́lẹ̀ láyé yín ẹ mọ̀ dàkọ̀ babaláwo sọ̀rọ̀ yín mọ́. Babaláwo tó bá ti jọ́mọ ẹ̀ gbé tí ò dá ẹ̀ lójú tó bí ó fi jọ́mọ ẹ̀ gbé ó mọ òòṣà tí ó pè tí ò fi rọmọ rẹ̀. Mo sọ pé tí babaláwo bá dá ẹ lójú tó bá jí wà dá ẹ lójú tó bá fi rọmọ ẹ̀ gbé sẹ́ ó mọ òòṣà tí ó pè tí ò fi rọmọ rẹ̀. tó bá ti wá jọ́mọ ẹ̀ gbé tó sọ̀rọ̀ bá ti wá jà fún kó yà wulẹ̀ pò sáùntì ipe kó sọ fún òòṣà pé mo sìn ọ́ tó kó sọ fún pé mo sìn ọ́ tó kó pàtì. So àwọn tó jókòó tí òòṣà náà jókòó tí wọ́n pòòṣà òòṣà ń jẹ́ wọn ìwọ tó pòòṣà tẹ́ ń gbé Èṣù ṣépè tẹ́ ń fi ré ogun wa dé bá yín ẹ wá ń pèsù Èṣù ọ̀dà yín ló ń pọ̀ bóyá ẹ lólùfẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ kágbà afẹ́fẹ́ ní ń gbé lọ láti lówó Olódùmarè ojú tẹ́ fi wò ní fọ́ ká tó lọ iléeṣẹ́ Renix ogun wọn tá wọ́n fi ewé àtegbò ṣe gbogbo àwọn èèyàn ń rà tó fi ń kojú onírúurú àìsàn àìlera nínú àgọ́ ara wọn tí wọ́n sì ń kan sára sí iléeṣẹ́ wọn fẹ́yìn wọ́n wá ní ìdojúkọ àrùn kan àbí kejì nígbà tó pe iléeṣẹ́ Renix lójú fọ́nrán yìí ó jẹ́ fi wò ní fọ́ ìtẹ́ fi wò ní kiri mo kí wa ló làbọ́dún ẹ̀ làbọ́yọ̀ bọ́ iṣẹ́.